gbà wá lọ́dọ̀ Dr. Balógun o Ismaila Balógun àmàgàdà àwọn tó bí. Òun ni wọ́n sọ gáà kínní ọ̀sì ìdákẹ́ kọ̀ọ̀kọ́ káfà Ismaila dókítà. Ọ̀rẹ́ àti sùúrù bá wá tún ṣe oko tó lọ bọ́ọ̀ bá tún ṣe ìwọ́dà máa fi fi láíláí. Wọ́n wá fi tako ẹ̀sìn wáyé. Nígbà wọ́n bẹ yunifásitì wa yunifásitì Ìbàdàn ni wọ́n kọ́ bí wa. Yunifásitì Ìbàdàn conference tí wọ́n kọ́ lọ ṣe ní Accra conference 1923 lẹ́yìn ogun. Nǹkan mẹ́rin tí wọ́n bẹ̀rẹ̀ wípé bí West Africa ó ní ìkánú ẹ̀ ní káwọn ní yunifásitì kan tí ó kárí gbogbo West Africa. Wọ́n tún kúrò ní Accra ọlọ́run ìgbó lọ sí. Ìgbà náà ni wọ́n ti fáàtì ẹ̀ wípé. Ìjọ tí wọ́n yan àwọn èèyàn tí ó lọ owó fi sí yunifásitì ó gbé ẹni tó wà láyé Nàìjíríà níjọ́ náà lẹ́lẹ́kọ̀ọ́ òun ni Reverend Kuti. Ìjà tí ń bẹ láàrin ògbọ̀dọ̀ Aláké ni wọ́n fi gbé yunifásitì yẹn sí lọ́nà. Ọlọ́run táwọn fẹ́ gbé sí tẹ́lẹ̀. Wọ́n wá pé wá bàtàn wọ́n bẹ̀rẹ̀ yunifásitì Ìbàdàn pé yunifásitì college tí ń bẹ lábẹ́ yunifásitì tí wọ́n rèé wọ́n ní kọ́ máa bẹ lábẹ́ University of London kílé yìí wọ́n rèé. Ọwọ́ rẹ̀ wọ́n dálẹ̀ 1948. Wọ́n dálẹ̀ fún Nàìjíríà gbogbo West Africa ni wọ́n dá Ìbàdàn yunifásitì lẹ̀. Ìbàdàn wa gómìnira ló di wípé gbogbo ká ní yunifásitì ìlànà ní Ifẹ̀ ní Òṣùká àwọn mọ́tò nílò bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọwọ́ ìlú kọ̀ọ̀kan tó wá tọ́ sí ìmọ̀ tí wọ́n ti ṣiṣẹ́ ìmọ̀ yìí wọ́n ní gbogbo yunifásitì lọ́bẹ̀. Ọlọ́run wá ní kí wọ́n wí pé gbogbo yunifásitì wá Ìlọrin. Ìjọba bẹ yunifásitì ti Kánò lọ. Ìtòsí déédéé Kánò ni wọ́n fún. Gbogbo ilé tí ó ń fẹ́ Kánò wọ́n tún fẹ́ yunifásitì Kánò lọ. Bayero College, Bayero University, wọ́n ní Faculty of Arabic níbẹ̀, wọ́n ní Department of Islamic and Arabic Studies. Wọ́n ní Kánò, wọ́n ní wọ́n mọ̀rọ̀lú Ìbàdàn tí ìṣèlú Mùsùlùmí tí ìṣèlú ẹ̀sùn oníkéwú. Wọ́n ní Department of Arabic and Islamic Studies. Èyí wá ṣe wá lọ ní tọ́jú pé Department of Comparative Religion làwọn ní abẹ́rẹ́ ti ẹ̀sìn akọ gbogbo ẹ̀sìn papọ̀ kápọ̀ ẹ̀sìn ọ̀gbọ̀n òrùsà kíkiri ó máa kó ẹ̀sìn díẹ̀ tí màlẹ́lá ọmọ kẹ́sìn díẹ̀. Olóòsà àdá ń bí tí ó bẹ̀rẹ̀ lọ́wọ́ à ń bí tóbi kẹ́kẹ́ comparative religion lọ́kàn. Àmọ́ bàbá Ismaila Balógun ẹni ọlọ́run ni bàbá náà èmi mọ̀ dáadáa torí ọ̀rẹ́ mi ọ̀rẹ́ àwọn amẹ́tí àníní tí wọ́n bá wọn ṣe ni. Kọ̀wá tí wọ́n ṣe láwùjọ tẹ́mi yìí bá wọn lọ ọbẹ̀ ní kọ́là àti tí ń bẹ lọ́dọ̀ wọn. Orí tí wọ́n bá ti yàn mọ́lẹ̀ sámájú àbá ti ọ mọ́lẹ̀ wípé mi fẹ́ kọ́ sọ kó sọ ìmọ̀ díẹ̀ káyà tí ó kọ́ mi fẹ́ kó sọ yìí àbá kan wí kọ́là wí káàrà sùn láì ní fẹ́ káàrà fi káàrà lá káàrà sùn wàá sọ pé méjì ẹ. Àwọn ọmọdé àwọn àwọn alẹ́gbọ̀n a máa ṣàǹfààní lára wọn nípa bẹ́ẹ̀. Ibẹ̀ ni mo ti mọ Dr. Ismaila ẹ lọ́dọ̀ Malvi Nassim Malvi Hakim lọ́rẹ́ mi tẹ́lẹ̀ ìyàn jíjà làájà láti lọ́rẹ́ kótó kan Nassim. Balógun ọ̀padà kúrò lọ́dọ̀ wọn o. Ọwọ́ àti Balógun náà ó sì di dókítà náà. A gbà wípé gbogbo àwọn tí jámọ́ tí ẹ̀ṣẹ̀ á máa dùn wọ́n. Wọ́n á sì máa jà fẹ́sìn. Ismaila Balógun kọ̀ bá wa jà fẹ́sìn ìsìláàmù lẹ́lọ́rin o. Ẹ̀yọ́ ọmọ kéwù rẹ̀ bá bẹ́ o. Rédíò àti ẹ̀yìn láti pé ìkọ́lá. Ẹgbẹ́ ìkọ́lá fún mi. Wọ́n ń tẹ́tò ní yunifásitì kájọ wa bọ́. Ẹ̀yin ọmọ tẹ́ ń gbìyànjú, à ń gbọ́yànjú ní gbogbo ẹ̀yin ọmọ mùsùlùmí ẹ̀yin tẹ́ ń kí irun dímọ̀ ń bẹ̀. Bẹ́ẹ̀ sì ń ṣe kò kárí. Bẹ́ẹ̀ ti lágbára máa ẹ̀yin tẹ́ ń sọ́ọ̀dì ń bẹ̀ bẹ́ẹ̀ ti lágbára máa àmọ́ àwọn ọ̀gá yín wò fún yín lọ́nà lọ. Bó bá jẹ́ pé bá a ti máa Dr. Ismaila Balógun sí ni ìjọ wọn fún un nípò kìíní ẹ̀kọ́ pọ̀ wípé rárá Department of Islamic and Arabic Studies ni tó bá pọ̀ fún ọjọ́ náà ni wọ́n àrẹ́ lómi ju wọ́n bà òun náà wọ́n bà níta àtẹ̀fẹ́ òsì Islam ó sì máa lọ wájú nígbà tó bá ìlànà àzọ̀rọ̀ sí rẹ̀ nígbà tó bá kìíní tó bá kí ẹ ti ń pè ní alábẹ́dá. Nítorí náà yà àfá
àti tí ń lọ ń bẹ̀rù ìpalára fún ìsìlámù ni o mo wí ẹgbọ́ ẹ̀yin kọmíṣánná mo wí ẹgbọ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ àmọ́ ẹ̀ńtẹ́ ìjọ mo tù wá mo sì kájú ẹ̀ ẹ̀yin ra padà o torí náà kó yí padà 1981 táwà yìí àti ẹ̀dùdù àti authority ni o àti chancellor ni o àti pro chancellor ni o àti vice chancellor ni o àti gbogbo yín àti ẹ̀ẹ́dì department ni o gbogbo yín bá ẹ̀fẹ̀ ní korí o kí ọ̀gá yín padà bábá ìdẹ̀mí á ti nǹkan sí.